torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ káàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ́lọ́rùn pa ẹlòmíì kò ṣe gbogbo ìdọ̀ tó bá kú la fẹ́ pítì náà gbogbo ọkọ la fẹ́ pààrọ̀ IPC rest in peace kọ́ ṣé ó ń fún ara ẹ̀ tí rest in peace àwọn ìṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn wọ́n ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ẹ wá ṣoògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọ tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ rí ẹ kẹ́ ṣe ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o ẹ mọ̀ pé ní Adésìnká mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí ń bá rí àrídájú rẹ̀ Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ ẹ bá ṣẹfá fún yàn ò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní bó bá jẹ́ pé 10 million lẹ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tówó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan ẹlòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ̀ tó ṣe fọmọ lọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ò mọ́ ó dẹ̀ lọ ṣẹ́ oṣó gbóná fọmọ ọlọ́mọ nítorí pé kọ́lé sọ pé wọn náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọ̀ mọ́ yìí ọwọ́ ẹ̀yìn babaláwo ló ti wáyé gbogbo ẹnu mo fi sọ wá ìtẹ̀ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first born nínà ó wá lè ti bí mi ò kó já wọn bébí màmá tá a mọ o ọmọ Destiny ò tí ì wọ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi share program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ẹ ṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògo ọlọ́run bí wọn náà bá wá bí gba ọmọ ọmọ kúkú oró ni ikú àìtọ́jọ́ lọ máa kú wáyé tí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà ó ti pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn ń gùn tó ń gùn tí ìtí Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtóṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ Destiny nínú ayé tó fi ń gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni ò ti mọ̀ ìpógun owó ni fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló Wàlíjì nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì òun náà jáde nígbà yẹn tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nú hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan-an àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lé lórí tó fi gbèrú ọmọ báyìí tó fi gbèsìn ẹ má gbàgbé o lẹ́nu ìgbà táwọn January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ ilé lórí o
àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe ń tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pa yín how come ọmọ ọdún mélòó ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ sábàbí bẹ́ẹ̀ kó bá mi share programu yìí o mo bẹ̀ nítorí Ọlọ́run ìrìn àjò ọmọ tá à ń sọ yìí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny mo ṣe programu lórí bọ̀bọ̀ yìí ní last year yálà January last year or January